ìjà adémọlá adélèké pẹ̀lú kọmíṣánná àwọn ọlọ́pàá lọ́sùn ojoojúmọ́ làwọn olóṣèlú ń para wọn o. kó tó di ọjọ́ ajé monde ọjọ́ 8 oṣù kẹfà tó kọjá yìí ní wàhálà ti wà. wàhálà wà láàrin àwọn ọlọ́pàá pàápàá kọmíṣánná àwọn lọ́sùn ibrahim gòtán àti gómìnà adémọlá adélèké. ṣùgbọ́n ní ọjọ́ 8 oṣù tó kọjá náà ní wàhálà náà kúkú búrẹ́kẹ́ nítorí ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun kọ̀wé pé kí ọ̀gá ọlọ́pàá náà ṣọ́ra ẹ̀ bí ò bá sì wọ̀. bí kọmíṣánná ọlọ́pàá yìí bá mọ̀ pé òun kò lè ṣe ojúṣe tó yẹ kí òun ṣe kó kúkú kẹ́rù ẹ̀ kó sì máa lọ. bíi pé ohun tí àwọn oríṣiríṣi ẹgbẹ́ ń dúró dèrè nítorí ní ọjọ́ 15 oṣù kẹfà yẹn náà ìyẹn lọ́jọ́ 8 tí wọ́n kọ̀wé sí àwọn ẹgbẹ́ ajìjàgbara lóríṣiríṣi pẹ̀lú àwọn ẹgbẹ́ ọmọ ìlú jáde tí wọ́n ní kí ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìísù wá o kó wá bá àwọn gbé Ibrahim Gòtán kúrò. àwọn ò fẹ́ bíi kọmíṣánná ọlọ́pàá lọ́dọ̀ àwọn mọ́. akọ̀wé àpapọ̀ àwọn ẹgbẹ́ náà Success Olúọmọ ní àwọn kò mọ ohun tó ń ṣe ọ̀gá ọlọ́pàá yìí àmọ́ ó dàbí pé ó ń fárí apá kan ó ń dá apá kan sí ni kò sì kọ̀ bí àwọn ẹgbẹ́ òṣèlú míì bá bàjẹ́ láti fi tún ti APC ṣe. wọ́n ní ó ti fi hàn gbangba pé ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC ló wà. ọ̀la ẹ̀ làwọn tọ́ọ̀gì wọn sì ṣe ń hùwàkuwà nílùú torí gbogbo ohun tí ẹgbẹ́ náà bá ṣe ló ń dijú sí. bí àwọn tọ́ọ̀gì ẹgbẹ́ náà sì ti ń pààyàn níṣe ló ń ṣe bí ẹni pé òun ò rí wọn. wọn kò sì jẹ́ mú èyíkéyìí nínú àwọn ọ̀daràn tí wọ́n ń da ìlú rú. ohun tí wọ́n ń ṣe ni pé bí ajá bá lẹ́yìn yóò pọ̀ bọ. wọ́n mọ̀ pé ọ̀gá ọlọ́pàá náà wà lẹ́yìn àwọn ni wọ́n ń ṣe hu ìwà tí wọ́n hù káàkiri. àmọ́ ní ọjọ́ ajé tó tún tẹ̀lé ní ọjọ́ 22 oṣù kẹfà kan náà àwọn ẹgbẹ́ míì tún jáde wọ́n ní àwọn làpapọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ gbogbo wọ́n sì ní àwọn wá kí ọ̀gá ọlọ́pàá náà kú iṣẹ́ ni pé àwọn sì fẹ́ ránṣẹ́ sí Àbújá pé kí wọ́n má gbé Ibrahim Gòtán kúrò lọ́sùn bíi kọmíṣánná o nítorí gbogbo iṣẹ́ tó ń ṣe ló tẹ́ àwọn lọ́rùn pátápátá ní tàwọn. àwọn ẹgbẹ́ yìí tí Lámínà Ọmọ́tóyọ̀sí ṣe agbẹnusọ wọn ní àwọn tí wọ́n ń fẹ́ kí wọ́n gbé Gòtán kúrò lọ́sùn kàn fẹ́ máa fìyà jẹ àwọn ni torí tó bá jẹ́ èèyàn tiwọn ni wọ́n padà wá gbé wá bíi kọmíṣánná kò sí àrà tí wọn kò ní máa dá káàkiri ìlú. bí àwọn tí ń sọ yìí àwọn ẹgbẹ́ APC náà wá ọ̀nà jáde bí aráalé ẹni bá lẹ́nu kí onítọ̀hún náà lẹ́sẹ̀ ni. wọ́n ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí pé ariwo èké ni àwọn ẹgbẹ́ àkọ́ọ̀dù ń pa títí dórí gómìnà ẹgbẹ́ wọn Adémọ́lá Adélékè. wọ́n ní kí àwọn aráàlú má gba àwọn ẹgbẹ́ àkọ́ọ̀dù láàyè kí wọ́n lé ọ̀gá ọlọ́pàá tó ń ṣe dáadáa náà lọ. bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà pín sí méjì. àwọn tọ́ọ̀gì olóṣèlú ló ń pa àwọn èèyàn lọ yìí. ìjà ló wà láàrin ọ̀gá ọlọ́pàá àti ìjọba yìí. bẹ́ẹ̀ làwọn olóṣèlú méjèèjì sì ń pé APC ni àkọọ̀dù ni. ọ̀rọ̀ náà sì di ìkóríta mẹ́ta tí ìdààmú àlejò. àbí ibo lèèyàn yóò yà sí nínú gbogbo ohun tó wà nílẹ̀ yìí. kínní kan ni o inú ìjọba kò dùn sí ọ̀gá ọlọ́pàá yìí nítorí wọ́n rò pé gbogbo ohun tí àwọn ẹgbẹ́ APC ń ṣe tó bá ṣe pé ọ̀gá ọlọ́pàá náà ké mọ́ wọn dáadáa ni wọ́n ìbá ti ṣe é. bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá náà ń bínú síjọba Adélékè pé wọ́n fẹ̀sùn ohun tí kò dáa kò òun wọ́n fẹ́ fàbùkù kan òun wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ òun ni. ọ̀rọ̀ náà tilẹ̀ wá bọ́ sórí pátá nígbà tí eégún jáde nígbàlẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè fúnra ẹ̀ fẹ̀sùn kan ọ̀gá ọlọ́pàá náà lójú àwọn ọ̀gá tiẹ̀ gan tó ní kò ṣe dáadáa rárá pẹ̀lú ìjọba òun kò sì rò pé àwọn lè jọ máa ṣiṣẹ́ pọ̀. lọ́rọ̀ kan Adélékè sọ ní gbangba pé kí ọkùnrin náà máa lọ. igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá Deputy Inspector General Adégòkè Fáyọ̀adé ló wá láti Àbújá. òun ló wá bẹ Adélékè wò nígbà tó sì ń lọ ó mú AIG àdúgbò náà Akínyẹlé Fásùbà àti kọmíṣánná lọ́sùn dání. níbẹ̀ ni gómìnà náà ti sọ fún Fáyọ̀adé pé àsìkò tó wá náà dáa gan. àsìkò tí nǹkan ń bàjẹ́ lọ́sùn ni lásìkò tí wọ́n fẹ́ fọ́ ìpínlẹ̀ náà mọ́ òun lórí tí àwọn ọlọ́pàá ẹ̀ kò ṣe kinní kan. ó ní ó bà àyàn nínú jẹ́ gan-an pé kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀ṣun kò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun àti ìjọba òun rárá. iṣẹ́ àwọn alátakò ló ń ṣe. ó ní lásìkò tí DIG náà wáyé kó béèrè lọ́wọ́ kọmíṣánná iye àwọn tí wọ́n ti pa ní Ọ̀ṣun àti iye àwọn èèyàn tó ti bá àwọn rí mú. ó ní lójú òun kọmíṣánná yìí ni wọ́n ṣe pa Ẹ̀lúyẹra ní Ìkirè tí
tí wọ́n pa Ezekiel ní Ìlóbù tí wọ́n sì pa Adérọ̀gbà ní Ẹ̀sà Òkè, àti pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa yìí èèyàn ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ní gbogbo wọn. Àmọ́ síbẹ̀ náà kò sí ẹnìkankan tí àwọn ọlọ́pàá rí mú, kò sí ìwádìí gidi kan tí wọ́n ṣe. Bí àwọn bá sì sọ pé báyìí lọ̀rọ̀ rí, kọmíṣánná ọlọ́pàá náà àti àwọn ọmọ ẹ̀ kò ní fetí sí tàwọn, àwọn alátakò ni wọn yóò máa fetí sí, bó tiẹ̀ jẹ́ pé àwọn náà mọ̀ lọ́kùn ara wọn pé irọ́ làwọn èèyàn náà ń pa fún wọn. Nítòdodo, láàrin ọ̀sẹ̀ mẹ́ta síra wọn, àwọn ìpànìyàn kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí kò dáa rárá. Àkọ́kọ́ ni ti Kọ́ládé Ẹ̀lúyẹra, ọmọ aṣáájú obìnrin fún ẹgbẹ́ àkọọ̀dù tí wọ́n pa ní ìlú Ìkirè ní ọjọ́ 9 oṣù karùn-ún ọdún yìí. Nítòsí mọ́ṣáláṣí Onírèké ni wọ́n ló ti ń bọ̀ kí wọ́n tó da ìbọn bò ó, wọ́n sì yìn níbọn náà tí kò lè bọ́ níbẹ̀, wọ́n fi ọta ìbọn ṣe ṣìkàṣìkà. Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ní àwọn tóògì APC ni wọ́n pa á láti fi lá ìyá ẹ̀ lójú nígbà tó jẹ́ ìyá ẹ̀ ní aṣáájú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù, pé ohun tó fa ikú ìbọn tí ọmọkùnrin náà kú nìyẹn. Àwọn APC kìlọ̀ fún agbẹnusọ àkọọ̀dù yìí ṣá o, wọ́n ní kó yéé sọ ohun tí ojú ẹ̀ ò tó, kó yéé fọ̀rọ̀ sí àwọn aráàlú lẹ́nu nítorí ohun tí kò ṣẹlẹ̀ ló ń sọ. Ọjọ́ 22 oṣù kẹfà ni wọ́n yìnbọn pa ọmọ kékeré kan ọmọ ọdún 14 péré, ìyẹn Ezekiel Ọlápàdé. Màmá ẹ̀ ló ń ta ògùrọ̀. Ó sì ṣeé ṣe kó jẹ́ àwọn tọ́ọ̀gì olóṣèlú náà lé ẹnìkan dé àdúgbò náà ni, nítorí bí wọ́n ti ń kọjá lọ níbẹ̀ ni wọ́n dáná ìbọn bolẹ̀ tí ọ̀rọ̀ sì di pẹ́ǹtúká. Ọmọ kékeré náà sì ti sá lọ tẹ́lẹ̀ ní tiẹ̀, àmọ́ nígbà tó rí ìyá ẹ̀ tó ṣubú ló sáré padà wá pé kí òun ràn án lọ́wọ́. Níbẹ̀ ni ìbọn ti bà á tó sì ṣe bẹ́ẹ̀ kú lójú ẹsẹ̀. Eléyìí sì fojú hàn nítorí ọ̀rọ̀ náà di ariwo pé tọ́ọ̀gì APC kan tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní Tàǹfíàní ni wọ́n rí níbẹ̀ tó ń yìnbọn. Wọ́n sì ya fídíò ọkùnrin náà. Ọ̀rọ̀ náà dariwo gidi torí ọmọdé ni, bẹ́ẹ̀ ni kì í ṣe olóṣèlú, kò sì sí ohun tó kàn án rárá nínú bóyá APC ló wọlé ìbò gómìnà tàbí pé àkọọ̀dù ni. Ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ nígbà tí wọ́n gbọ́ ikú Àjàyí Bùsáyọ̀ Adérọ̀gbà ní Ẹ̀sà Òkè lọ́jọ́ 23 oṣù kẹfà kan náà, ìyẹn lọ́jọ́ kejì tí wọ́n pa Ezekiel. Ikú Adérọ̀gbà dariwo gidi. Ìdí sì ni pé ó ní aṣáájú ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ní gbogbo agbègbè náà. Bẹ́ẹ̀ ni wọ́n ròyìn pé alákíkanjú ọmọkùnrin kan ni. Ikú ọ̀gbẹ́ni náà ká gbogbo aṣáájú àkọọ̀dù lára débi pé gómìnà Adeleke fúnra ẹ̀ lọ sílé wọn níbi tó ti bá wọn dárò tí ìyàwó ẹ̀ sì ṣàlàyé bí ọ̀rọ̀ náà ti ṣe ṣẹlẹ̀ gan-an. Ó ní ọmọkùnrin kan tó ti ń dààmú ọkọ òun ló bá Adérọ̀gbà ní ìkóríta kan ní junction pé Ọládàpọ̀ lórúkọ ẹ̀. Ó ti ń dààmú Adérọ̀gbà pé kó máa bọ̀ kó wá ṣiṣẹ́ fún Wọlé Òkè tí í ṣe olùdarí àgbà fún ìbò gómìnà àwọn APC lọ́sùn. Ó ní ṣùgbọ́n Adérọ̀gbà ní òun ti sọ fún un pé òun kò ṣe, òun ò lè bá wọn ṣiṣẹ́. Ó ní lọ́jọ́ yìí ṣá wọ́n ti ṣọ́ ọkọ òun dé ìkóríta náà, torí bí wọ́n ti rí ni wọ́n dá mọ́tò tó ń gbé wọn lọ dúró, tí àwọn tí wọ́n wà níbẹ̀ sì bọ́ sílẹ̀ nínú mọ́tò ọ̀hún. Ó ní bí wọ́n ti bọ́ sílẹ̀ ni wọ́n dàbọn bò ó, àmọ́ gbogbo ìbọn tí wọ́n yìn lù kò wọlé sí i lára, láti fi hàn pé ọ̀kan nínú àwọn tí wọ́n wá náà dá a mọ̀ dáadáa. Nígbà tí ìbọn kò wọlé sí i lára, wọ́n já báàgì tó wà lọ́wọ́ ẹ̀ gbà ni wọ́n bá tún bẹ̀rẹ̀ sí yìnbọn fún un. Ìbọn náà sì wá wọ̀ ọ́ lára lásìkò náà, wọ́n sì tún ṣá a ládàá lẹ́yìn tí wọ́n ti yìnbọn fún un tán, bẹ́ẹ̀ ni wọ́n pa á. Àwọn ohun tó ń bí gómìnà náà nínú rèé, tó sì sọ fún igbákejì ọ̀gá àgbà pátá náà, ìyẹn Fáyọ̀adé, pé kọmíṣánná ọlọ́pàá tí wọ́n gbé ti òun kò ṣe dáadáa rárá síjọba òun. Àmọ́ nígbà tó jẹ́ àwọn ọ̀gá ẹ̀ ló wá láti Àbújá, Ibrahim Gòtán, ìyẹn kọmíṣánná ọlọ́pàá ọ̀hún, kò lè sọ̀rọ̀, ó kàn jókòó síbẹ̀ pọ́lọ́rú ni. Ṣùgbọ́n ohun tí yóò ṣe fún Adeleke wà nínú ẹ̀ dáadáa. Bó tiẹ̀ jẹ́ kò wí kinní kan nígbà tí wọ́n kúrò lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n dé ọ̀dọ̀ tiwọn lọ́hùn-ún, òun àtàwọn ọ̀gá ẹ̀, òun náà wé nǹkan mọ́ Adeleke àti ìjọba rẹ̀ lẹ́sẹ̀. Ó ní kí wọ́n bá òun sọ fún ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ní Àbújá pé gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ yẹn, ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ o. Àwọn Adeleke tí wọ́n ń pariwo yìí gan ló ní wàhálà, nítorí gbogbo àwọn ọ̀daràn tí àwọn bá fẹ́ mú nínú ilé ìjọba níbi tí Adeleke wà ni wọ́n máa ń lọ sápamọ́ sí. Nídìí èyí, ọ̀gá ọlọ́pàá pátápátá náà wá, ìyẹn Túnjí Dìísù, ó wá lọ́sẹ̀ tó kọjá yìí. Ó sì sọ ọkàn Adeleke lójú pé àlàyé tí àwọn ọmọọṣẹ́ òun ṣe fóun ni pé lọ́dọ̀ ẹ̀ ní àwọn ọ̀daràn tí àwọn bá fẹ́ mú máa ń sápamọ́ sí, pé ìyẹn sì máa ń dí iṣẹ́ àwọn lọ́wọ́, ó máa ń dá àwọn dúró gidigidi,
torí nígbà tí àwọn kò bá rí ọ̀daràn mú kò sí bí àwọn ṣe fẹ́ ṣe ìwádìí tí àwọn sì fẹ́ mọ ohun tó ń lọ. kì í ṣe Adeleke nìkan ni ọ̀rọ̀ náà yà lẹ́nu, kódà ó ya àwọn alátakò ẹ̀ pàápàá lẹ́nu nítorí àwọn náà kò mọ̀ pé kọmíṣánná ọlọ́pàá náà lè bá apá ibẹ̀ yẹn yọ rárá. ohun tó fa ìyanu yìí ni pé àwọn tí wọ́n ń pa yìí àwọn èèyàn ẹgbẹ́ àkọọ̀dù ni, àwọn èèyàn ẹgbẹ́ Adeleke. ṣé ó wá ṣeé ṣe kí àwọn tó pa ọmọ ẹgbẹ́ Adeleke lọ sá pamọ́ sọ́dọ̀ ẹ̀ gan-an? ṣùgbọ́n ohun tí ọ̀gá ọlọ́pàá pátá wí rèé o, ó sì láwọn ọmọọṣẹ́ òun ló sọ fóun. lóòótọ́ ni Adeleke sáré dìde pẹ̀lú ìbínú tó sì ní tó bá jẹ́ ọmọ òun gan-an ni wọ́n rí tó hùwà ọ̀daràn kí wọ́n mú un, ibi yòówù tó bá sì sáwọ̀ kí wọ́n bá a wọbẹ̀ kí wọ́n tì mú un. àmọ́ àwọn APC ti sáré bọ́ síta pé bí ọ̀rọ̀ ti rí gan-an ni ọ̀gá ọlọ́pàá yẹn kọmíṣánná sọ yẹn o, kò sí kinní kan níbẹ̀ ju ohun tí kọmíṣánná náà sọ lọ. àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù ló wà nídìí wàhálà gbogbo. báyìí ni agbọ́n ń sẹ́ pé òun kọ́ o, tí oyin náà ń sẹ́ pé òun kọ́ o, olóko ni wọ́n sì ti ta lójú tí ojú ọ̀hún ti wú kùlùbù yìí tí kò sì sẹ́nìkan tó ṣetán láti fi ọ̀bẹ tó ti sọnù jẹ́ṣu. ohun tí àwọn èèyàn ìlú fúnra wọn sì ń sọ ni pé tí ọ̀gá ọlọ́pàá pátá bá fẹ́ yanjú ọ̀rọ̀ yìí àfi kó mọ bí yóò ti pààrọ̀ àwọn olórí àwọn ọlọ́pàá lọ́sùn tí kò ní jẹ́ ẹni tí àwọn Adeleke mọ̀ tí kò sì ní jẹ́ ẹni tí àwọn APC náà mọ̀. àmọ́ tó bá jẹ́ ọ̀gá ọlọ́pàá tó wà níbẹ̀ yìí ni pé òun ló wà níbẹ̀ títí tí wọ́n fi dìbò lọ́sùn tó ń bọ̀ yìí, yóò ṣòro kí ìbò náà tó lọ wọ́ọ́rọ́ torí kò fi ara ẹ̀ hàn ní tòdodo pé òun ò ní gbèsè yẹn nìkan. kódà ọ̀pọ̀ àwọn alátakò tí wọ́n ń fẹ́ kí ìbò náà lọ dáadáa ni àwọn náà ń sọ báyìí pé bí ọ̀gá ọlọ́pàá yìí bá wà níbẹ̀ pàápàá nítorí àwọn èdè àìyedè tó wà láàrin òun àti gómìnà yìí, ìbò náà yóò rí bákan o. lóòótọ́ o, ọ̀gá ọlọ́pàá yìí ti pàṣẹ pé òun kò fẹ́ wàhálà kankan mọ́ àti pé kí wọ́n tètè lọ yanjú ọ̀rọ̀ àwọn jàǹdùkú àti àwọn tó gé àwọn olóṣèlú yìí, pé òun ò tún gbọ́dọ̀ gbọ́ ohun tó jọ bẹ́ẹ̀ mọ́ o. síbẹ̀ Àbújá ni ọ̀gá ọlọ́pàá pátá yìí wà, ìpínlẹ̀ Ọ̀ṣun ni nǹkan sì ti ń ṣẹlẹ̀. bóyá àwọn tí ọ̀rọ̀ kan yóò wá gbọ́ tàbí wọn ò ní gbọ́, ìyẹn ni ò tí ì sẹ́ni tó lè sọ. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ lọ́sùn ìwò tó sì ń ṣàlàyé àwọn èdè àìyedè tó wà láàrin gómìnà àti àwọn ọlọ́pàá fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.